A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ipò ríru ọkàn bẹ́ sílẹ̀ lánàá ní ìlú Benin, ìpínlẹ̀ Edo bí olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi, gómìnà àná fún ìpínlẹ̀ Edo John Odige Oyegun àti àwọn adarí mìíràn láti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ṣe bọ́ lọ́wọ́ ìkọlù àwọn agbébọn. Ìṣẹ́jú péréte lẹ́yìn tí àwọn adarí ADC títí kan Peter Obi gba àlejò ààrẹ àná fún ẹgbẹ́ agbẹjọ́rò NBA tí ó tún jẹ́ olùdíje du ipò gómìnà Edo láti ẹgbẹ́ Labour Olumide Akpata. Sáàrin ẹgbẹ́ wọn ni àwọn agbébọn yìí ṣe ìkọlù sí ọ́fíìsì wọn tí ó wà ní agbègbè Ọ̀gbẹ́làkà ìyànà Sopomba, ìlú Benin, tí ó tún jẹ́ ilé adarí gbogbogbò ẹgbẹ́ Odige Oyegun. Níbi Obi ti ń ṣàlàyé ìrírí rẹ̀ ni ó ti ní àsìkò ti tó láti sọ̀rọ̀, àsìkò ti tó fún àwọn tó ń ṣèjọba àti gbé ìgbésẹ̀, wọn kò ní sí níbẹ̀ títí láé. Ohun tí wọ́n fi ààyè gbà kí ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè lónìí yóò kẹ́san rẹ̀ lórí gbogbo ènìyàn àti orílẹ̀-èdè. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní àwọn agbébọn tí wọ́n dé pẹ̀lú ọkọ̀ Sienna pẹ̀lú alùpùpù yìnbọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ba ọ̀pọ̀lọpọ̀ ohun ìní ẹgbẹ́ jẹ́ títí kan àga, kánópì àti bánà. Àwọn ọmọ ẹgbẹ́ mìíràn fi ara pa. Fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ṣe àfihàn àwọn ọkọ̀ tí wọ́n bàjẹ́ pẹ̀lú géètì tí wọ́n fi ọta ìbọn dáhò sí lára. Nínú fọ́nrán tí Obi ti ń sọ̀rọ̀ ló ti ní kí wọ́n wo ohun tí ó ṣẹlẹ̀ níwájú ilé gómìnà àná, kí wọ́n wo bí wọ́n ti fìbọn dára sẹ́nu ọ̀nà àbáwọlé, kí wọ́n wo ibi ìjọba àwarawa dé. Alámòjútó gbogbogbò fún Obedient Movement Yunusa Tanko ṣe ẹ̀sùn wípé àwọn tí wọ́n ṣe ìkọlù yìí tọpinpin àwọn adarí yìí láti Secretariat. Ó ní àwọn adarí ADC ti wà lábẹ́ àhámọ́ àti ìkọlù ní ìlú Benin, ìpínlẹ̀ Edo, pẹ̀lú bí àwọn tí wọ́n dìhámọ́ra ogun ṣe tẹ̀lé wọn láti ADC Secretariat lọ ilé John Odige Oyegun, tí wọ́n sì yìnbọn sí géètì àbáwọlé, ba ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ jẹ́. Níbi ó ti ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní Odige Oyegun ti ṣe ìkìlọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí lè dá họ́wùhọ́wù sílẹ̀ bí wọn kò bá tètè ṣàmójútó rẹ̀. Ó ní ó ń kan òun lóminú wípé àwọn adarí ní ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ ń fi iná ṣeré, àtúbọ̀tán rẹ̀ lè burú jọjọ ju ohun tí ènìyàn kò lérò. Odige Oyegun ní níbi ìpàdé tí ń lọ lọ́wọ́ ni oníṣẹ́ ti kàn sí wọn wípé ìkọlù fẹ́ wáyé kí àwọn tètè ṣe kíá. Ìdí nìyí tí àwọn fi fàdàgbà ìpàdé rọ̀ tí wọ́n fi ibẹ̀ sílẹ̀. Lẹ́yìn èyí ni rògbòdìyàn bẹ́ sílẹ̀. Àwọn mìíràn fi ara pa. Kò sí ààbò ni àwọn wọ̀nyí fi rí ọ̀nà jálẹ̀kùn wọlé tí wọ́n sì lọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ tí ó ní gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun kọ̀wé fi ipò sílẹ̀ tí ó ṣí ààyè sílẹ̀ fún ìyànsípò igbákejì ọ̀gá ọlọ́pàá yányán Túnjí Dìísù láti di ọ̀gá ọlọ́pàá pátápátá síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Dìísù tí ó gba ìgbéga sí ipò AIG nínú oṣù kẹta ọdún 2025 ni wọ́n ń retí kí ó gba ipò lọ́wọ́ Ẹgbẹ́tókun tí ààrẹ yàn sípò nínú oṣù kẹfà ọdún 2023. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ẹgbẹ́tókun kọ̀wé fi ipò sílẹ̀ pẹ̀lú àwáwí mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n nílò rẹ̀. Ó ní IG àná ṣe àgbékalẹ̀ lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun, ṣùgbọ́n oríṣiríṣi orísun ìròyìn láti iléeṣẹ́ ààrẹ ní ààrẹ Bọ́lá Tinubu ni ó ké sí Ẹgbẹ́tókun kí ó kọ̀wé fi ipò sílẹ̀ níbi ìpàdé tí ó wáyé ní ọjọ́ Ajé ní ilé agbára. Láàrin aago 7:10 ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ni wọ́n kófìrí ọkọ̀ IG nítòsí ilé agbára. Wọ́n ní ó tún padà sí ilé agbára láàrin aago 8 níbi tí ikọ̀ òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti yẹ ọkọ̀ rẹ̀ wò. Lẹ́yìn tí Ẹgbẹ́tókun ṣe àgbékalẹ̀ lẹ́tà ní ààrẹ bu ọwọ́ lu ìyànsípò Dìísù gẹ́gẹ́ bí adelé. Nínú àtẹ̀jáde àná ni Ọ̀nànúgà ti ní ààrẹ ní ìgboyà nínú ìrírí Dìísù.
èyí sì lọ pẹ̀lú ìlànà òfin iṣẹ́ ọlọ́pàá fún ti ọdún 2020. Ààrẹ yóò ní ìpàdé pẹ̀lú àjọ ọlọ́pàá Nigerian Police Council láti fìdí ìyànsípò Dísù múlẹ̀ kí wọ́n tó wá fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ láti bu ọwọ́ lù ú. Ní báyìí, ìyànsípò Dísù ni a gbọ́ wípé ó ṣeé ṣe kí ó gba iṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá ọlọ́pàá kan. Gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá, orísun ìròyìn láti ọ̀dọ̀ àjọ Police Service Commission ní ìgbésẹ̀ yìí lè gba iṣẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá 15 sí 20 tí wọ́n jẹ́ ọ̀gá fún Dísù. Àwọn mìíràn lè gba kámú kí Dísù tí ipò rẹ̀ kéré sí wọn di ọ̀gá lé wọn lórí. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn lè tẹ̀lé òwe Yorùbá tó ní kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé jí olùjọ́sìn 6 láti ìjọ Celestial gbé ní ojúnà márosẹ̀ Uso sí Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo. Alukoro ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jimoh tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde òní ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ kùtùkùtù òru àná mọ́júmọ́ òní láàrin aago 1 kù ìṣẹ́jú 10. Jimoh ní àwọn gbọ́ wípé àwọn ajínigbé jí èrò ìjọ lọ ibi ẹnikẹ́ni kò mọ̀. Lọ́gán tí àwọn gba ẹ̀sùn ní ikọ̀ wọn pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun àti ẹgbẹ́ fìjìláńtè súré kórajọ lọ ibi ìṣẹ̀lẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wá ọ̀nà àti rí àwọn wọ̀nyí gbà kalẹ̀. Ìgbìyànjú yìí ló mú wọn rí ọ̀kan nínú àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Bákan náà ni wọ́n rí afurasí informant kan mú tí ó ti ń ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí wọn. Alukoro wá rọ àwọn olùgbé kí wọ́n ṣe sùúrù, wà lójú lalákàn fi ń ṣọ́rí, kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti pèsè ìròyìn tí yóò ran ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú ìwádìí tó ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìṣelòdì sófin pẹ̀lú bí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ṣe táàpù ìlà ìbánisọ̀rọ̀ National Security Adviser NSA Nuhu Ribadu tí ó yẹ kí ó wáyé lónìí ni kò rí bí wáyé látàrí bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe kọ̀ àti pèsè gómìnà àná fún ìgbẹ́jọ́. Bí a kò bá gbàgbé wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni ó kọ́kọ́ fi El-Rufai sí àhámọ́ lórí ẹ̀sùn màgòmágó owó kí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn mìíràn tó gbà á lẹ́yìn ìyọ̀ǹda kúrò ní àkàtà àjọ EFCC. Lákàtà àjọ ICPC ní ilé-ẹjọ́ ti fún àjọ DSS láǹfààní àti fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 3 tí ó dá lórí ìdúkokò mọ́ ààbò orílẹ̀-èdè. Nígbà tí wọ́n pe ẹ̀sùn yìí ní ilé-ẹjọ́ lónìí ni wọ́n wí fún ilé-ẹjọ́ wípé olùjẹ́jọ́ ṣì wà ní àkàtà àjọ ICPC. Èyí ló mú adájọ́ Joyce Abdulmalik sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fi ọwọ́ ṣìkún òfin mú ẹnì kẹfà tí ó lọ́wọ́ nínú ìkọlù ọdún 2022 ní ilé ìjọsìn ìjọ Àgùdà St. Francis ìlú Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀, kò dín ní 40 olùjọ́sìn tí ó pàdánù ẹ̀mí wọn sínú ìkọlù nígbà tí àwọn 20 mìíràn fi ara pa. Àwọn 5 ni àjọ DSS ń bá ṣe ẹjọ́ lọ́wọ́ lórí ìkọlù yìí kan náà. Láti bí ọdún 4 ni ẹnì kẹfà ti ń sá kiri tí ó sọ ọ́ di ọ̀kan lára àwọn tí wọ́n wá jùlọ lórílẹ̀-èdè fugitive. Orísun ìròyìn láti ọ̀dọ̀ àjọ DSS ṣe àfihàn wípé afurasí kẹfà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sani Yusuf ní ọwọ́ bà ní ìlú Igoza ojúnà Powerline ìjọba ìbílẹ̀ Àríwá Ovia ìpínlẹ̀ Edo. Yusuf tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ ISWAP ni ó kọjá sí ìpínlẹ̀ Kano fún ìgbà díẹ̀ lẹ́yìn ìkọlù ilé ìjọsìn Ọ̀wọ̀ kí ó tó wá bọ́ọ̀dì sí ìpínlẹ̀ Edo. Orísun yìí ní Yusuf ti jẹ́wọ́ bí ó ṣe bá wọn lọ́wọ́ nínú ìpètepèrò ìkọlù àti ìṣekúpa tí ó wáyé ní ilé ìjọsìn Ọ̀wọ̀. Bákan náà ni ó jẹ́wọ́ lórí oríṣiríṣi ìwà dàlúrú tí ó ti hù pẹ̀lú ẹgbẹ́ ISWAP. Lára rẹ̀ ní ìkọlù oṣù keje ọdún 2022 ní bárẹ́kè ológun Suleja àti ìjínigbé ìpínlẹ̀ Kaduna àti agbègbè rẹ̀. Yusuf ní òun sìn lábẹ́ olùdarí àgbà
Iswap Abu Ikirema tí ọwọ́ àjọ DSS tó ní ọdún 2024 bí wọ́n ti mú Yusuf ṣe àpẹẹrẹ àṣeyọrí ńlá lórí ìgbésẹ̀ àjọ DSS láti lépa ìdájọ́ òdodo fún àwọn tí wọ́n fi ara kááṣá ìkọlù ilé ìjọsìn Ọ̀wọ̀, àwọn ológun tí wọ́n ṣekúpa ní checkpoint Zuma Rock ní Suleja àti àfojúsùn àjọ DSS láti gbógun ti ìwà dàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.